ẹ̀yin olùkọ́ ẹ̀yin olùdásílẹ̀ iléèwé ẹ má dábàá láti sọ pé ẹ fẹ́ ṣe graduation kankan o. àwọn ọmọ primary tó bá fẹ́ lọ sí secondary school certificate nìkan ni ká ẹ fún wọn o. ẹ má sọ wípé kó dáwọ́ pátí o. ìjọba ti sọ wípé kẹ́nì kankan má ṣe pátí torí pé ìnira tẹ́ ń gbé lórí àwọn òbí àti alágbàtọ́ ó ti pọ̀ jù. ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin alábàáṣiṣẹ́ wọn papọ̀ tí a mọ̀ sí ní ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn a ti ń gbọ́ wìrìwìrì a ti ń gbọ́ fìrìfìrì káwọn iléèwé kan tí wọ́n ti ń sọ yé pé ìjọba ní kàn máa ṣe kíní kan ṣùgbọ́n àwọn máa ṣe class party tó ti ń sọ fún àwọn alágbàtọ́ àtàwọn òbí pé kí wọ́n máa dá owó. ẹ má ṣe kọjá àyè tíjọba máa fi sọ wípé wọ́n máa ti iléèwé yín o. lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ eléyìí pé a ò gbé ètò yìí kalẹ̀ láti lè fi bà ayé àwọn ènìyàn jẹ́. ṣùgbọ́n ó ṣeé ṣe káyé létí dídí bàjẹ́ láti ọ̀dọ̀ ìjọba látàrí wípé wọn ò fẹ́ gbọ́ nǹkan tí ìjọba ń sọ nítorí nǹkan tí wọ́n máa gain. kí ló dé? ṣé ẹ gbàgbé pé ìjọba ti gbé táàsì jáde lópin ọdún a sì máa sọ táàsì lópin ọdún ẹ̀yin náà sì máa sọ táàsì. kí ló dé tẹ́ bá fẹ́ kó wàhálà lé àwọn òbí àti àwọn alágbàtọ́ lórí nígbà tí ìjọba ti sọ wípé no more graduation in Ogun State. ẹ̀yin olùdásílẹ̀ tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin olùkọ́ tẹ́ bá fẹ́ ṣe àpariwo yín àti ìpín kákàkiri lọ sọ́dọ̀ wọn ọ̀gá wa kí wọ́n pariwo yín àwa dárúkọ léèwé yín gbogbo ìwé tẹ́ ẹ kọ fún wọn àwa post ẹ̀ síta wípé ìjọba Dàpọ̀ Abíọ́dún àṣẹ tẹ́ ẹ pa iléèwé báyìí ó ní àṣẹ yín ò lè múlẹ̀ àwọn máa ṣe pátí tiwọn tẹ́yìn ìjọba bá náà ò ṣe pátí. tẹ́ ẹ bá sọ wípé ẹ ò ní gbọ́ àpariwo yín lórí ẹ̀rọ ayélujára kákàkiri àwọn ará wa wọ́n bẹ̀rẹ̀ sí ní pín kákàkiri títí tó máa fi dọ́dọ̀ ìjọba tí ṣìkún ìjọba tẹ̀ fi máa mú yín lọ́wọ́ torí pé kò sẹ́ni tó kọjá òfin. àwọn òbí náà wọn ò fẹ́ class party àwọn ò fẹ́ party kankan tó bá ti gbọ́lídé third term ẹ fún wọn ní result wọn àwọn ọmọ tó lọ sí secondary school ẹ fún wọn ní certificate wọn ẹ fún wọn ní testimony àwọn kóníkálùkù máa bá tiẹ̀ lọ ká máa pàdé láyé àtàlàfíà kí wàhálà kó má bàa wọnú ayé yín kí wàhálà kó má bàa wọnú ayé wa. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ẹ sì má gbàgbé láti tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó máa jáde ẹ bá like ẹ bá comment kẹ́sì bá pín àwọn fọ́nrán wa ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìpínlẹ̀ Ògùn mo fẹ́ jẹ́ ká pèrà wá sí àkíyèsí torí pé àkíyèsí ni ó dára jù táwọn èèyàn kan bá fẹ́ jí sí kòtò ó máa ṣe àǹfààní púpọ̀ láti lè tàyànjí pé ibi tẹ́ ń lọ yìí kòtò ni o kì í ṣe ojú ọ̀nà lágbára Ọlọ́run bá gbogbo ò ní jí sí kòtò ọwọ́ ìjọba tẹ̀ ní kò ní mú ẹnì kankan wá kí ni àkíyèsí tí mo fẹ́ pè wá mo fẹ́ pe àkíyèsí àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti àwọn tó ń bá wọn ṣiṣẹ́ papọ̀ ní ètò ẹ̀rọ ẹ̀kọ́ àwọn subeb
bóyá primary kìnìkan tí mo létú ẹ̀kọ́ ohun mo fẹ́ pe àkíyèsí wọn títorí pé ní ọdún tó kọjá nínú oṣù keje nígbà tí àwọn ọmọ yín àwa ọmọ ìpínlẹ̀ Ògùn tí wọ́n fẹ́ ṣe graduation láti kíláàsì kan tí wọ́n fẹ́ bọ́ sí kíláàsì kan gbogbo rògbòdìyàn lọ ní ọ̀tún lósì wípé àwọn olùdásílẹ̀ iléèwé pàápàá jùlọ àwọn iléèwé aládàáni tí a mọ̀ sí nursery and primary school ṣùgbọ́n tí àwọn public kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ máa copy wọn tí wọ́n fẹ́ máa kọ́ àṣà wọn ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá wa kọ́gi mọ́ lórí pé kò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ látàrí àwọn ìjọba kan ní àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ti ṣe pé no more graduation tàbí ká sọ wípé kí àwọn òbí kan kí wọ́n mú wá nítorí pé ọmọ wọn fẹ́ ṣe graduation àwọn iléèwé àwọn ọ̀gá iléèwé àwọn olùkọ́ iléèwé wọ́n tún wá máa dáṣà kan wípé kì í ṣe àwọn ọmọ tó bá fẹ́ ṣe graduation nìkan ni wọ́n máa dáwó àwọn tó wà ní kíláàsì míì náà wọ́n tún gbọ́dọ̀ dáwó nítorí pé wọ́n máa bá wọn ṣe pàtí papọ̀ ṣùgbọ́n kí ló wá mú ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi wọ́gi lé pé no more graduation àti àwọn ìjọba tó kù tó jẹ́ ti ìpínlẹ̀ mi tó fi wọ́gi lé wọ́n rí i pé àwọn olùkọ́ àwọn tó dáléèwé lẹ̀ tá a mọ̀ sí founder níléèwé aládàáni yìí wọ́n ti wá sọ kínní ìdí nǹkan míì wọ́n ti sọ di ìnira wọ́n ti ń ni àwọn òbí lára wọ́n ti ń pa àwọn òbí lára wọ́n ti ń ni àwọn alágbàtọ́ wọ́n ti ń ni wọ́n lára débi wípé nígbà tí wọ́n ṣe graduation àwọn kan pín wọ́dúrópù àwọn kan pín báàgì àwọn kan pín kúlà oríṣiríṣi nǹkan ló pín látàrí owó tí wọ́n dá àríléèwé mi tó máa sọ pé kó dá 50,000 àríléèwé mi tó máa ní kó dá 60,000 ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún wọ́n wọ́gi lé pé kò sí nǹkan tí ó jọmọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin alábàáṣiṣẹ́ wọn papọ̀ tí a mọ̀ sí ní ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn a ti ń gbọ́ wìrìwìrì a ti ń gbọ́ fìrìfìrì káwọn iléèwé kan tí wọ́n ti ń sọ yé pé ìjọba ní kàn máa ṣe kinní kan ṣùgbọ́n àwọn máa ṣe class party tó ti ń sọ fún àwọn alágbàtọ́ àtàwọn òbí pé kí wọ́n máa dá owó àwọn tó fẹ́ kúrò ní primary tí wọ́n lọ secondary wọ́n ní kó máa sọ part payment kan àwọn alágbàṣe tí wọ́n ti lọ kúrò ní primary tó jẹ́ pé àwọn tó jẹ́ ọmọlẹ́yìn wọ́n ní kó sọ part payment kan wọ́n á lè máa dá ìtókù ní ọ̀wọ̀n ìtókù kò ní lè ní wọ́n lára ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ fún ẹ̀yin olùdásílẹ̀ iléèwé àtẹ̀yin olùkọ́ ni wípé ẹ má ṣe kọjá àyè tíjọba máa fi sọ wípé ọmọ àti iléèwé yín o lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ mọ̀ léyìí pé a ò gbé ètò yìí kalẹ̀ láti lè fi bà ayé àwọn ènìyàn jẹ́ láti fi da ayé àwọn ènìyàn rú ṣùgbọ́n ó ṣeé ṣe káyé létí dídí bàjẹ́ láti ọ̀dọ̀ ìjọba látàrí wípé wọn ò fẹ́ gbọ́ nǹkan tí ìjọba ń sọ nítorí nǹkan tí wọ́n máa gain táwọn eléyìnbó ń pè ní profit tí wọ́n máa rí látara pàtí yẹn látara nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn kọ́ wọ́n lè rí owó ṣùgbọ́n àwọn tó bá dọ̀wọ́ nípínlẹ̀ Ògùn yìí pàápàá jùlọ nílùú Abẹ́òkúta yìí a bá ṣèlérí fún wọn wípé ìjọba máa báyé wọn jẹ́ àwọn tí wọ́n bá yẹ létí dídì tó jẹ́ àwọn olùkọ́ àtàwọn tó dá iléèwé lẹ̀ tá a mọ̀ sí iléèwé àdáni nursery and primary school tíjọba tètè fún yín lófin gbogbo wa tẹ̀ wà ní abẹ́ ìjọba pàápàá jùlọ nípínlẹ̀ Ògùn ọmọ ẹ̀yìn Dàpọ̀ Abíọ́dún làjẹ́ tó jẹ́ gómìnà wa ọlọ́lá jùlọ tẹ́ ẹ bá sọ wípé ẹ ò ní gbọ́ àpariwo yín lórí ẹ̀rọ ayélujára kákàkiri àwọn ará wa wọ́n bẹ̀rẹ̀ sí ní pín kákàkiri títí tó máa fi dọ́dọ̀ ìjọba
tí ṣìkùn ìjọba tẹ̀ fi máa mú yín lọ́wọ́ torí pé kò sẹ́ni tó kọjá òfin. ẹ̀yin olùkọ́ ẹ̀yin olùdásílẹ̀ iléèwé ẹ má dábàá láti sọ pé ẹ fẹ́ ṣe graduation kankan o. àwọn ọmọ primary tí wọ́n fẹ́ lọ sí secondary school certificate nìkan ni ká ẹ fún wọn o. ẹ má sọ wípé kó dáwọ́ pátì o. ìjọba ti sọ wípé kẹ́nì kankan má ṣe pátì torí pé ìnira tẹ́ ń gbé lórí àwọn òbí àti alágbàtọ́ ó ti pọ̀ jù. òbí mi ti ní hypertension tọ́mọ ẹ̀ bá dé báyìí tó bá ní pé mọ́mì ọ̀nìkà fún yín ìwé kan ayé òbí àti lágara torí pé wọ́n mọ̀ pé owó lẹ máa kọ síbẹ̀ kí ló dé. ṣé ẹ gbàgbé pé ìjọba ti gbé táàsì jáde lópin ọdún a sì máa sọ táàsì lópin ọdún ẹ̀yin náà sì máa sọ táàsì kí ló dé tẹ́ bá fẹ́ kó wàhálà lé àwọn òbí àti àwọn alágbàtọ́ lórí nígbà tí ìjọba ti sọ wípé no more graduation in Ogun State. àwọn òbí sọ fún wa wípé àwọn ò fẹ́ class party ọgbọ́n lè fi ń dà kí ló jẹ́ class party. tọ́wọ́n ọmọ bá ti gbọ́dúdé third term ẹ fún wọn rìsọ́ọ̀tì wọn. àwọn tó lọ sí secondary school ẹ fún wọn ní certificate wọn ẹ fún wọn testimony àwọn kẹ́ wá fọlọ́hún sí wọn kẹ́ ẹ gbàdúrà fún wọn pé ilé ìwé tẹ́ ń lọ yìí ẹ kàkàyé ó bá tán kọ́ lè rí lọ́jọ́ ọ̀la kí ni wọ́n lè máa dùn. ẹ má sọ wípé torí pé ẹ̀yin fẹ́ achieve èèmù yín kẹ́ fi bà yé àwọn òbí jẹ́ kẹ́ wá kó gbogbo bùkátà ilé yín kẹ́ kó lé àwọn òbí lórí kí ló jẹ́ class party. nígbà tí ìjọba ti sọ pé ẹ gbọ́dọ̀ ṣe kíní yìí ẹ̀yin ilé ìwé tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin olùdásílẹ̀ tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin olùkọ́ tẹ́ bá fẹ́ ṣe àpariwo yín a sì pín kákàkiri lọ sọ́dọ̀ wọn ọ̀gá wa kí wọ́n pariwo yín àwa dárúkọ léèwé yín gbogbo ìwé tẹ́ ẹ kọ fún wọn àwa post ẹ̀ síta wípé ìjọba Dàpọ̀ Abíọ́dún àṣẹ tẹ́ ẹ pa iléèwé báyìí ó ní àṣẹ yín ò lè múlẹ̀ àwọn máa ṣe pàtí tiwọn tẹ́yìn ìjọba bá náà ò ṣe pàtí. kí ló dé ìjọba gbé tiwọn jáde wọn náà máa sọ táàsì àsọ wípé ó dáa torí pé tíjọba gbàgbà táàsì lọ́wọ́ àwọn aráàlú wọ́n á fi ṣe nǹkan gidi níjọba gbé jáde. ṣùgbọ́n kí wá ní tíjọba sọ wípé ẹ ò gbọ́dọ̀ ṣe nǹkan yìí tẹ̀sán pé máa ṣe ẹ má kó wàhálà sí ayé lọ́rùn. ẹ̀rọ a máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ oúnjẹ tá a bá máa jẹ pé a kì í kọ́jú jẹ ẹ̀yin olùdásílẹ̀ iléèwé ẹ̀yin olùkọ́ iléèwé gbogbo wa là ń pariwo gbogbo wa là ń gbàdúrà yìí pé Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí n fi aṣọ péńpé roko ọba. kí ló dé tí wàá fẹ́ kó nira síra yín lọ́rùn kí ló dé tí ìwà ń gbàdúrà pé ká ẹ fi aṣọ péńpé roko ọba kí ló dé tí ìwà ń wò pé ká ẹ ṣẹ̀ sí ìjọba òun ni ó dáa jù ká ẹ gbọ́ràn sí ìjọba lọ́nu lọ nígbà tí gbogbo wa mọ̀ wípé ọmọ ìjọba ní gbogbo wa abẹ́ ìjọba dẹ̀ wà àṣẹ tíjọba bá pa òun la gbọ́dọ̀ tẹ̀lé. Dàpọ̀ Abíọ́dún ni number 1 ní Ogun State tí gbogbo àwa àtòkù wa ń tẹ̀lé kí ló dé tẹ̀yìn sọ pé ilé ayé fẹ́ gajọ onírè lọ báyìí. mo sọ lẹ́ẹ̀kan mo ní a ò gbé ètò ìkalẹ̀ láti fi bà ayé ènìyàn jẹ́ a ò gbé ètò ìkalẹ̀ láti fi da ayé ènìyàn rú ṣùgbọ́n ayé ènìyàn lè bàjẹ́ látara wípé tẹ́nìyàn ò bá gbọ́ràn tí ìjọba ní ká ṣe. ó máa dùnnú mi kẹ́yìn olùkọ́ àti olùdásílẹ̀ iléèwé aládàáni tá a mọ̀ sí nursery and primary school kẹ́ ẹ gbọ́ràn kẹ́ ẹ má sọ wípé ẹ fẹ́ ṣe class party tàbí kẹ́ ẹ sọ pé kọ́ wá dáwó kan owó party nǹkan kan ó máa lẹ́yìn o. ẹ̀yin olùkọ́ ẹ̀yin olùdásílẹ̀ iléèwé àdáni ó máa lẹ́yìn fún yín o tẹ́ ẹ bá gbọ́ràn nípínlẹ̀ Ògùn pàápàá jùlọ nílùú Abẹ́òkúta wáyé lágbára Ọlọ́run ayé wo ní bàjẹ́. ẹ̀yin òbí àtẹ̀yin alágbàtọ́ ẹ bá wa pín fọ́nrán yìí ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó lọ fà nítorí pé àwọn olùkọ́ àti àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni wọ́n fẹ́ bà ayé àwọn òbí jẹ́ wọ́n tẹ̀ fẹ́ bà ayé àwọn alágbàtọ́ jẹ́ lágbára Ọlọ́run ayé wo ní bàjẹ́ ayé yín ò ní bàjẹ́ léèwé yín ò ní túká léèwé ibi ilé tiwa náà ò ní bàjẹ́ lórúkọ Ọlọ́run Ọba
bàbá ṣe ń lọ láàárọ̀ a máa wọlé lálẹ́ ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tẹ́ fún gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ire o.